olóyè Ifáṣèyí Ifásànmí ọba ẹ̀la Ifá olókun asọ̀rọ̀dayọ̀ Elédùà ló méwé jẹ́. Ẹ kú ilé ni à ń kí ará ilé, ẹ kú ọ̀nà ni à ń kí èrò ọ̀nà. Èmi ọmọ yín babaláwo yín ti tún dé o. Olóyè Ifáṣèyí Ifásànmí Bámikọ́lé tí gbogbo ayé mọ̀ sí ọba ẹ̀là Ifá. Èmi náà ni mo tún mú titun nínú ọ̀rọ̀ wá bá yín lónìí o, nípa àkúdàáyà. Ṣùgbọ́n ká tó máa bá ètò náà lọ, a ní láti ṣe ìwúre fún gbogbo orílẹ̀-èdè wa yìí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì. Olódùmarè yóò wúre fún orílẹ̀-èdè wa o. Ọ̀nà wa máa ṣí, ọ̀nà wa máa là. Gbogbo ogun rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àbí nílẹ̀ Yorùbá pàápàá jùlọ, Olódùmarè á bá wa dáwọ́ ibi náà dúró. Ẹ̀yin tẹ́ ń ṣòwò, tẹ́ ń wò mí, ẹ máa rówó rere ṣe, ẹ máa rí èrè rere jẹ. Gbogbo ohun tẹ́ ń fẹ́ Olódùmarè á ṣe fún yín. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́, ẹ máa rí ṣe. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ ìjọba, ẹ máa rí ìgbéga. Àwọn tí wọ́n ń wáṣẹ́, wọ́n á ríṣẹ́ rere. Gbogbo ẹni tó ń wá owó yóò rí owó. Gbogbo ẹni tó ń wọ́là yóò rọ́là. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ibùsùn àárẹ̀, Olódùmarè yóò gbé yín dìde. Bẹ́ẹ̀ ni ó rí o. Ẹni tó fẹ́ lọ sókè òkun yóò ṣeé ṣe fún, ẹni tó ń wágbé ìgbélú yóò rí gbà. Ẹni tó ń wá sinmi yóò ní sinmi, ẹni tó ń wọ́kọ yóò rọ́kọ, ẹni tó ń wọ́mọ yóò rí bímọ, ẹni tó ń wáṣẹ́ yóò ríṣẹ́, ẹni tó ń wáre gbogbo yóò rí. Bí a ṣe ń ṣèwúre yìí, ẹ máa ṣe àṣẹ. Bẹ́ẹ̀ ṣe ṣe àṣẹ tó, bẹ́ẹ̀ náà ni ìwúre náà yóò ṣe gbà tó ní orúkọ Ọ̀rúnmìlà alágbàwí wa. Ohun tí ó mú mi wá sí orí ètò lónìí, òun ni ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan tí àwọn èèyàn ń sọ. Bí ìmọ̀lé ṣe ń sọ náà ni babaláwo ń sọ, bẹ́ẹ̀ náà ni àwọn wòlíì ń sọ. Ẹni tí ò ṣàwo ṣèṣègùn náà tí ò ṣe nǹkan kan wọ́n ń sọ. Wọ́n wá ń fi ìbéèrè pa ìbéèrè jẹ lórí ọ̀rọ̀ kí ni wọ́n ń pè ní àkúdàáyà. Ǹjẹ́ àkúdàáyà ti ẹ̀ wà náà? Òun ni gbogbo orin tí wọ́n ń kọ lẹ́nu. Lóòótọ́ o, àkúdàáyà wà o. Ẹ má jẹ́ ká fi ṣe Ọlọ́run ṣeré. Tí Yorùbá ò bá rí nǹkan nílé ayé, wọn ò ní sọ o. Wọn ò ní fìdí ẹ̀ múlẹ̀ wípé ó wà. Àwọn baba ńlá baba wa, wọn kì í parọ́. Tí ojú ò bá rí, ẹnu kò ní sọ. Àkúdàáyà wà ní tòótọ́ o. Ìbéèrè kejì tí wọ́n ń béèrè ni wípé àwọn wo ni wọ́n ti ẹ̀ ń pè ní àkúdàáyà? Àwọn wo gan ló ń jẹ́ àkúdàáyà? Àkúdàáyà ni àwọn tí wọ́n wálé ayé o, tí wọ́n yan ògo, tí wọ́n yan ìràwọ̀, tí wọ́n yan bí wọ́n ó ṣe lólé ayé wọn àti ọjọ́ tí wọ́n dá wípé wọ́n ó lò nílé ayé. Ṣùgbọ́n tí ohun búburú kan tó ṣẹlẹ̀ tó fà á tí wọ́n fi kú láì tó ọjọ́ náà, ìyẹn nípa láì lo sáà rẹ̀ tí ó yẹ kó lò tán nílé ayé. Nígbà tí ó bá kú, kò ní lè wọ òde ọ̀run. Àwọn yẹn ni wọ́n ń pè ní àkúdàáyà. Ìtumọ̀ rẹ̀ ni pé àkú ni pé kí èèyàn kú. Àkú ni pé kí èèyàn kú, tí wọ́n ń pè ní death. Dà, tán bá sọ pé kí èèyàn lọ ṣe ẹ̀dà ìwé àbí kó lọ dà nǹkan kan wá, ìyẹn ni pé kí ó lọ ṣe
photocopy nǹkan náà wá gbà ní pé photocopy yà wá ní pé kí nǹkan yẹn kó wá yà níbì kan kó má jẹ́ ibi tí ó wà tẹ́lẹ̀ ìyẹn ní ìtumọ̀ àkúdàáyá o. tá a bá ní ká sọ ní tolóyìnbó pé ká sọ ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ní tolóyìnbó òun ni à ń pè ní death, photocopy and branch. ṣùgbọ́n àwọn olóyìnbó wọn a máa pe àkúdàáyá ní living rate o. living rate ni wọ́n ń pè é. tí ò bá sí àwọn kan ò ní máa pe nǹkan kan ní living rate tàbí rate o. àkúdàáyá wà ní tòótọ́ o. nílé ayé yìí àwọn bàbá wa gbà wípé kò sí pé ẹnìkan kú tí sáà rẹ̀ ò tí ì gbé kó dẹ̀ padà sọ́run. wọ́n ní èèyàn ní láti lo sáà rẹ̀ tán. tó bá lo sáà rẹ̀ tán ìgbà yẹn ni ó lọ sóde ọ̀run tí yóò wá padà wá sí ilé ayé láì lo sáà rẹ̀ tó kọ́kọ́ sọ wípé òun lọ tán o. kò ní sọ wípé òun padà lọ sóde ọ̀run nítorí pé kò ṣe ohun tí ó sọ pé òun fẹ́ ṣe tán nílé ayé. tí ó bá jẹ́ pé ó ti parí ohun tó fẹ́ ṣe tán nílé ayé tó bá lọ sí òde ọ̀run tó bá kú tán àwọ̀ rẹ̀ máa yí padà ó tún máa padà wá sílé ayé o nítorí pé kò sí ẹni tó lè kú tí ò tún ní padà wá. ayé lọjà ọ̀run nílé lóòótọ́ bẹ́ẹ̀ ni a máa lọ sọ́jà ní gbogbo ìgbà ní tààdẹ̀ tún máa padà sí ilé. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ la wá sọ lónìí o. ọ̀rọ̀ pé àtún ayé wá kọ́ la wá sọ. ṣùgbọ́n lẹ́yìn eléyìí kí gbogbo àwọn olùgbọ́ mi kẹ́ ẹ máa retí ohun tí a ń pè ní àtún ayé wá. kẹ́ ẹ máa retí ohun tí wọ́n ń pè ní àtún ayé wá. a máa ṣàlàyé kíkún àti ọ̀rọ̀ púpọ̀ lórí ti àtún ayé wá tí yóò fi yé gbogbo mùtúmùwà wípé ilé ayé yìí bí a ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni à ń dé. tí àwọn olóyìnbó ń pè ní life is about the completion of a circle before reincarnation to experience the episode of life. ẹni tí ó bá wá sílé ayé kó mọ̀ wípé tóun bá tún lọ sọ́run òun tún padà bọ̀ wá sílé ayé. báwọn bàbá wa ṣe sọ nìyẹn o. àkúdàáyá wà tá a dẹ̀ rí àwọn tán tún padà tún lé ayé wá. ṣùgbọ́n àlàyé kíkún máa wá lórí ìyẹn kò dẹ̀ sóhun tí ò kí ń padà tún lé ayé wá. ní ẹ̀yìn fídíò yìí ẹ máa wo àtúnlé ayé wá àtúnwá sí ayé tí wọ́n ń pè ní reincarnation. àwọn kan béèrè wọ́n ní oríṣi àkúdàáyá mélòó ló wà. àkúdàáyá tó wà pé oríṣi mẹ́ta o. àkúdàáyá lákọ̀ọ́kọ́ òun ni ẹni tí ó kú nílùú ibìkan tó wá padà lọ ń gbé nílùú ibòmíràn láti má jẹ́ kí àwọn ẹbí àti ará òun padà rí òun mọ́. irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kí ẹnìkankan róhun o nínú àwọn tí wọ́n ti mọ̀ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí òun wà nílé ayé tóun kọ́kọ́ wá sílé ayé. tó bá wá jẹ́ pé wọ́n rí kí ẹni náà tó lọ pé àwọn ènìyàn rẹ̀ yòókù wá yóò ti pòórá yóò ti lọ sí ibòmíràn tí sáà rẹ̀ àkókò rẹ̀ ò bá tí ì tó láti padà sí òde ọ̀run ní ìgbà náà. ẹ jẹ́ kí a ṣe àpẹẹrẹ kan kí ó lè yé gbogbo mùtúmùwà. ní ìlú kan tí a ń pè ní Ọ̀gbàgbà, ìlú Ọ̀gbàgbà ní ẹ̀gbẹ́ Ìwó ní Ọ̀ṣun State. bàbá mi Agbowó nílùú Ọ̀gbàgbà, akínyìn o, kábíyèsí o, mo forí balẹ̀ forí adé o.
àgbà yín máa dalẹ̀ kábíyèsí, ẹ máa fọwọ́ páwó, ẹ máa fèrèkì jóbi, adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀ o, ìrùkẹ̀rẹ̀ á dọkinni lọ́wọ́ yín o kábíyèsí. Agbowó tìlú Ọ̀gbàgbà, mo tẹríba fórí adé o, mo dẹ̀ kí bàbá mi àràbà, àràbà tìlú Ọ̀gbàgbà. Àwọn mọ̀ nípa ìtàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o, wọ́n mọ bó ṣe ṣẹlẹ̀ gangan nílùú Ọ̀gbàgbà ní àkókò náà. Ẹni tó bá mọ ìlú Ọ̀gbàgbà, ẹni tó bá mọ ìlú Ọ̀gbàgbà ní ẹ̀gbẹ́ Ìwó kó lọ béèrè ìtàn yìí o. Ní nǹkan bí 30 ọdún sẹ́yìn, arákùnrin kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní Òpónẹ́. Òpónẹ́ yìí ilẹ̀ Haúsá ni ó ń gbé, ìlú Ìbàdàn ni wọ́n ti gbé bí, ṣùgbọ́n wá pàdé ọ̀rẹ́ kan ní ilẹ̀ Haúsá tí wọ́n ń pè ní Aṣígẹ̀nẹ̀. Aṣígẹ̀nẹ̀ yìí àwọn kan a sì tún máa pè ní Àránsí ní ìlú Ọ̀gbàgbà. Ó wá pàdé Òpónẹ́ ní ilẹ̀ Haúsá, ibẹ̀ ni wọ́n ti jọ ń ṣe ọ̀rẹ́, ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà Aṣígẹ̀nẹ̀ tí wọ́n ń pè ní Àránsí yìí, òun wá sí ìlú Ọ̀gbàgbà láti padà sí ìlú rẹ̀ láti máa gbé. Ó wá bẹ̀rẹ̀ sí ní gbé nílùú Ọ̀gbàgbà láì kò mọ̀ yí pé Òpónẹ́ ti kú ní ibi tó wà lọ́hùn o. Nígbà tí Òpónẹ́ tí ó fi yọjú, tí ó fi wá lọ sáàárẹ̀ yòókù nítorí ó kú ní inú ìjàmbá ọkọ̀ ní nílẹ̀ Haúsá. Òpónẹ́ yìí wá yọjú sí ọ̀rẹ́ rẹ̀ nílùú Ọ̀gbàgbà. Ó wá ń gbé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ nílùú Ọ̀gbàgbà. Wọ́n jọ ń ṣe, wọ́n jọ ń ṣiṣẹ́, wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu, kódà nínú yàrá kan ni wọ́n ń sùn. Ṣùgbọ́n ní àkókò tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí o, Òpónẹ́ ti kú níbì kan. Aṣígẹ̀nẹ̀ tó ń jẹ́ Àránsí yìí, òun kò mọ ohunkóhun nípa kíkú Òpónẹ́. Wọ́n jọ ń gbé, wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni. Nígbà tó di ọjọ́ kan, Aṣígẹ̀nẹ̀ ó bá gbéra, ó bá ní kóun lọ sí ilé ìwòsàn kan nílùú Ìbàdàn láti lọ kí ẹnìkan níbẹ̀. Bó ṣe pàdé ìkan lára ẹbí Òpónẹ́ nìyẹn o. Bí ẹni yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún pé, ìwọ Aṣígẹ̀nẹ̀, ò tiẹ̀ gbúrò ọ̀rẹ́ rẹ ò wá. Ó ní ọ̀rẹ́ òun èwo? Wọ́n ní Òpónẹ́ ni. Ó ní Òpónẹ́ kẹ̀. Ó ní ọ̀dọ̀ òun ni Òpónẹ́ ń gbé. Àwọn yẹn ní irọ́ ló ń pa. Wọ́n ní Òpónẹ́ tó ti kú láti ọjọ́ tó ti pẹ́. Ẹ̀rù bà Aṣígẹ̀nẹ̀. Ó wá sọ fún wọn pé irọ́ ni wọ́n ń pa, pé kódà bóun ṣe ń kúrò nínú ilé, Aṣígẹ̀nẹ̀ sì sin òun dé ojú ọ̀nà. Bí gbogbo wọn ṣe kó ẹrù sọ́kọ̀, ó di ìlú Ọ̀gbàgbà nìyẹn o. Nígbà tí wọ́n fi dé ìlú Ọ̀gbàgbà, ohun ìyàlẹ́nu ṣẹlẹ̀. Wọ́n wá Òpónẹ́ tí o, wọn ò rí Òpónẹ́ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí o. Bó wọlẹ̀ ni, bó wọ òkè ni, bí ó pòórá ni, bó sá lọ ni, kò sẹ́ni tó yé, kò sì sẹ́ni tó lè sọ wípé òun mọ ibi tó gbà lọ. Látọjọ́ náà wọn ò mà rí Òpónẹ́ mọ́. Aṣígẹ̀nẹ̀ náà ó ti padà jẹ́ Ọlọ́run nípé o. Lẹ́yìn ìgbà náà ó gbìyànjú, ó lọ ọdún díẹ̀ sí tí Ọlọ́run fi pè wọ́n sí ọ̀dọ̀. Kí Ọlọ́run bá wa tẹ́ bàbá Aṣígẹ̀nẹ̀, kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ ire, kó mú erùpẹ̀ burúkú, ìyẹn erùpẹ̀ burúkú kúrò lójú wọn.
láti pé kí ọ̀rọ̀ yìí kó lè yé yín dáadáa, àbúrò Àṣìgẹ̀nẹ̀ tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó sì wà nílùú Ọ̀gbàgbà di bá a ṣe ń sọ̀rọ̀ yìí o. Àwọn ni wọ́n ń pè ní Adélékè oníbúrẹ́dì. Àkúdàáyà tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì, òun ni òkú tó kú tí gbogbo ayé ṣe ń sunkún rẹ̀, tó ti gbéra tó ti délùú Èkó, tó ti lọ ń kí àwọn ẹbí rẹ̀, tó ń kí àwọn ará rẹ̀, ṣùgbọ́n kò ní dúró tì wọ́n o, kí àwọn tí wọ́n máa túfọ̀ rẹ̀ kí wọ́n tó dé. Ìyẹn máa ń ṣẹlẹ̀ dáadáa ní ìgbà àtijọ́, nígbà tí kò tíì sí ayé tẹlifóònù. Wọ́n á gbìyànjú, wọ́n á lọ fi ara wọn, àwọn ọmọ wọn, kí wọ́n fojú kan àwọn ọmọ wọn kí wọ́n tó máa lọ. Àwọn èyí ó ṣeéṣe kí àkókò wọn ti pé ní tiwọn, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ní láti rí ẹbí àti ará wọn kí wọ́n tó máa lọ sí òde ọ̀run. Irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ìlú Ìjerò, nílùú tí a gbé bí mi lọ́mọ. Eléyìí ṣojú mi kòró nítorí pé wọ́n ti bí wa, a sì ti mọ àwọn ọ̀rọ̀ ní àkókò náà, a gbọ́ tá a sì rí. Ní nǹkan bí ọdún 15 sẹ́yìn, bàbá wa kan wà tí wọ́n ń pè ní Chief Ajagànà Àgbàlóyè, tí gbogbo àgbáyé mọ̀ wọ́n sí àṣà Ọ̀rúnmìlà ní Òkèlógbò ní ìlú Ìjerò Èkìtì, níbi tí a gbé bí mi lọ́mọ. Nígbà tí bàbá yìí tí ó ṣósùn, tá a bá ní babaláwo ṣósùn, ìyẹn ni wípé babaláwo kan ti lọ kúrò láàrin àwọn babaláwo, ó ti lọ sí àjùlé ọ̀run. Kí Olódùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rí, kí àwo rere kó jẹ́ ní mọ̀rẹ̀rẹ̀, kí mọ̀rẹ̀rẹ̀ kó jẹ́ létí ọpọ́n o. Bàbá wa yìí nígbà tí ó ṣósùn tán, ní nǹkan bí aago 2 òru ní ọjọ́ náà lọ́hùn-ún, gbogbo èèyàn ti ń sunkún wọn nílé. Ó gbéra, ó bẹ̀rẹ̀ sí ní yí ìlú káàkiri. Ìlú tó yí káàkiri, ó pàdé ẹnìkan tí wọ́n ń pè ní Sẹ̀rẹ́gẹ̀ nílùú Ìjerò. Ẹni tí wọ́n ń pè ní Sẹ̀rẹ́gẹ̀ yìí, ó ń wá ewé kan ní o nínú igbó. Bàbá yìí wá sọ fún wípé bó o ní Sẹ̀rẹ́gẹ̀ náà kí. Ó ní bàbá, àwọn máa ń wá ewé kan ní. Ewé? Ṣebí ewé tó ń wá yẹn ló wà lápá ọ̀tún yẹn. Ó ní kí ó wo iwájú ẹ̀, ó ní yóò rí ewé náà. Nígbà tí Sẹ̀rẹ́gẹ̀ débẹ̀, ó wá ewé náà, bàbá náà sì kọjá lọ sí títì ẹ̀. Sẹ̀rẹ́gẹ̀ mọ bàbá, bàbá mọ Sẹ̀rẹ́gẹ̀, wọ́n jọ kíra wọn dáadáa. Nídàájí ọjọ́ náà gan, ǹjẹ́ kí Sẹ̀rẹ́gẹ̀ kó máa bọ̀ nínú ilé, nígbà tí ó fi dénú ilé ló gbọ́ pé bàbá ti kú o, pé bàbá ti kú láti òru. Òtútù ó mú Sẹ̀rẹ́gẹ̀ débi pé Sẹ̀rẹ́gẹ̀ ò lè jáde lódidi ọjọ́ 2 o, wípé ṣé bàbá tóun rí ni wọ́n sọ pé ó ti kú yìí, àbí wọ́n ń ṣeré ni. Bàbá tó jẹ́ pé ó ti gbọ̀nà bòmíì lọ lẹ sọ pé ó kú nú ilé. Ẹni tí ò bá gbàgbọ́ ọ̀rọ̀ náà kó béèrè nílùú Ìjerò, tàbí kí ó béèrè lọ́wọ́ Sẹ̀rẹ́gẹ̀ o, yóò ṣàlàyé bó ṣe jẹ́ gan. Àkúdàáyà ẹlẹ́ẹ̀kẹta, ìyẹn ni ó burú jù nínú àkúdàáyà o. Wọn ò tiẹ̀ dára ayé, wọn ò dérò ọ̀run ni. Àwọn ọmọ ènìyàn ni wọ́n ń dá ọmọ ènìyàn lóró. Ẹ̀yin ẹni bí mo gbóṣùbà fún yín lápá kan o. Ayé ẹ má ṣe mí o, ayé ẹ má ṣe ọmọ mi, ẹ má ṣe bí ṣará mi o. Ṣùgbọ́n a bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ níbi, tẹ́ ẹ ń fi
ọmọ ènìyàn ṣẹ́ṣó tẹ́ ń fi ọmọ ènìyàn ṣeṣẹ́ ibi káàkiri àgbáláyé, ẹ jọ̀wọ́ kẹ́ ẹ dẹ́kun rẹ̀ o, nítorí ìbínú Olódùmarè ó ń bọ̀ kánkán lórí yín o, ó ń bọ̀ kánkán lórí yín. Fún ìdí èyí, tẹ́ ẹ bá sì jáwọ́, tẹ́ ẹ bá rawọ́ ẹ̀bẹ̀ rawọ́ rasẹ̀ sí Olódùmarè, ó ṣeé ṣe kí Olódùmarè kó foríjì yín o, ó ṣeé ṣe kí Olódùmarè kó foríjì yín. Ẹ̀yin babaláwo rere náà tẹ́ ń wo oúnjẹ fẹ́yẹ, ẹyẹ eré, mo gbóṣùbà fún yín lápá kan náà o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa polongo rẹ̀ káàkiri àgbáláyé wípé babaláwo onífá kì í fẹ́ èèyàn ṣẹ́ṣó o, babaláwo onífá kì í fi èèyàn ṣoògùn, babaláwo onífá ohun tí fá bá ní kí wọ́n ṣe ní rere ni wọ́n ń ṣe ní rere. Fún ìdí èyí, àwọn kan wà tó jẹ́ wípé wọ́n pa odidi èèyàn bíi tiwọn, wọ́n wá lo ẹ̀mí onítọ̀hún, wọ́n ò lò ó, tí wọ́n bá lò ó tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní rán gbogbo ẹ̀mí onítọ̀hún, ó máa rán níṣẹ́, yóò máa yọ sí wọn. Tó bá jẹ́ wípé owó ni wọ́n ń ran pé kó lọ máa bá wọn ṣiṣẹ́, kó máa gbówó náà wá, yóò máa ṣiṣẹ́ náà. Ibi tó ti ń ṣiṣẹ́, ibi tó ti ń kówó, wọn ò ní ìmọ̀, ṣùgbọ́n yóò wá padà wá sí ọ̀dọ̀ ẹni tí ó rán níṣẹ́ o, yóò wá máa gbówó fún, yóò máa hàn, yóò wá gẹ́gẹ́ bí ènìyàn náà láti wá máa gbé owó fún. Ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe bí owó nìkan o, wọ́n fi ń wá agbára náà, wọ́n fi ń wá agbára. Irú àwọn tí wọ́n bá ṣe báyìí, àwọn ẹbí wọn kò lè rí wọn o, àwọn ará wọn kò lè rí wọn, àwọn ọ̀rẹ́ wọn kò lè rí wọn, nítorí pé wọ́n ti sọ irú ẹni bẹ́ẹ̀ di àlùjọ̀nú, wọ́n ti sọ di àlùjọ̀nú o. Ìwọ tó o bá dédé rìn lọ níbì kan, tó o ṣàkíyèsí pé o dé àdúgbò kan, orí ẹ̀ sú gànyìn, orí ẹ̀ sú gànyìn, orí ẹ̀ dàbí pé ó ń wú, ó fẹ́ pín sí méjì lẹ́ẹ̀kan ṣoṣo, àlùjọ̀nú kan ló wà níbẹ̀, tó jẹ́ wípé bí ẹbí rẹ tàbí ẹni tó o mọ̀ tí wọ́n ti lò, ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí wọ́n ti lò yẹn àdúgbò bẹ̀ ń lò wà. Nígbà tó bá rí ẹ, ẹ̀rù á bà bí ẹni pé o rí òun, ẹ̀rù tó bá yẹn, ìyẹn náà máa dẹ́rù bà ẹ̀mí tó ń bẹ ní ara rẹ. Fún ìdí èyí, yóò dàbí wípé ẹ̀yin méjèèjì jọ rí ara yín, ṣùgbọ́n ìwọ kò rí. Ó dìgbà tó o bá kúrò ńbẹ̀ kára tó ṣẹ̀ tù ẹ́ pẹ̀sẹ̀. Àlùjọ̀nú là ń perú yẹn. Òkú tó kú tó jẹ́ pé ó yà láti máa sin orí olórí mìíràn, òun ni à ń pè ní àkúdàáyà àlùjọ̀nú. Ọ̀nà púpọ̀ ni òkú sì tún lè fi yà o. Ọ̀nà kan wà tó jẹ́ lẹ́ẹ̀kẹrin, ṣùgbọ́n àwọn ọmọ aráyé ni wọ́n ń bẹ nídìí eléyìí o. Nígbà tí ènìyàn wọn kan bá kú, tán bá wá rí pé ẹni náà kì í ṣe àkókò tó yẹ kó kú, tàbí ṣe ni wọ́n ṣe ikú pa á, tó sì jẹ́ pé ẹni tó dáa láàrin ẹbí ni, àwọn Yorùbá wọn yóò pe àwọn babaláwo, àwọn alágbára, wọn ó sọ fún wọn wípé òkú tó kú yìí kì í ṣerú ẹ̀ ló yẹ kó kú o, ẹ jọ̀ọ́ kí wọ́n kán bá wọn ró òkú náà. Àwọn àgbààgbà wọn ó sì lọ bẹ òkú náà wípé ṣé kì í ṣàkókò tó yẹ kó kú ni. Tó bá sọ fún wọn wípé kì í ṣàkókò tó yẹ kó ń kú ni, wọn ó wá gbé ọ̀bẹ èlé lé lọ́wọ́, wọn ó gbé nǹkan agbára lé lọ́wọ́ wípé àwọn tí ó pa yẹn o, bí wọ́n ṣe pa náà ni kó ṣe lọ padà pa wọ́n. Bí wọ́n ṣogún bọ́n ṣọgbọ̀n tí wọ́n mọ̀ sí ikú onítọ̀hún, gbogbo wọn pátápátá ni yóò pa. Tó bá wá jẹ́ pé àkúdàáyà kò sí, ibo la ti fẹ́ máa rí gbogbo àwọn nǹkan tá à ń tẹnu bà yìí. Àkúdàáyà wà, ṣùgbọ́n kàn ń ya àwọn tí wọ́n ń sọ pé kò sí lẹ́nu ni, pé bò làwọn èèyàn ó ṣe kú.
tí ó dẹ̀ tún dá padà wá sílé ayé. Àwọn kan wọn ò mọ̀ wípé kì í ṣe ènìyàn nìkan ni ó máa ń ṣe àkúdàáyà o. Kì í ṣe ènìyàn nìkan ló ń ṣe àkúdàáyà. Àwọn kan tilẹ̀ béèrè wípé ṣé ẹranko náà máa ṣàkúdàáyà àbí ènìyàn nìkan ló lẹ́mìí ni. Ẹranko a máa ṣàkúdàáyà dáadáa, ewé oko a máa ṣàkúdàáyà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan ló tiẹ̀ ń ṣe àkúdàáyà. Nígi lọ́pẹ̀, ẹ jẹ́ ká lọ wo ewé kan o. Wọ́n ń pe ewé náà ní ewé àlúpàídà pupa. Ewé àlúpàídà pupa ni wọ́n ń pe ewé náà o. Ewé àlúpàídà pupa yìí, ìwọ tó o bá ti mọ̀ rí tẹ́lẹ̀ tó o ti rí tó o bá padà rí níbòmíì, ó tiẹ̀ ní padà rí, èèwọ̀ ni ò ní rí. Ẹni tí ò mọ ewé àlúpàídà pupa, òun ni ó máa tún padà rí tí ó yà lẹ́nu tẹ́rù máa bà. Tó o bá padà débẹ̀, tó o bá lọ pe àwọn ènìyàn wípé o mọ̀ rí ewé kan o tó ń taná lára, tó ń taná, ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ẹ. Tó o bá fi dé ibi ewé náà yóò ti pòórá ń bẹ̀. Ìyẹn kì í ṣàkúdàáyà ni. Àkúdàáyà ewé náà ni ewé àpàdà pupa. Ìyẹn ìkíní. Ìkejì, àwọn ẹranko kan wà tí wọ́n máa ń kú tí wọ́n máa ń dà o. Àwọn ẹranko bí òkété, àwọn ẹranko bí àgbọ̀nrín, wọ́n máa ń kú tí wọ́n sì máa ń dà padà sínú. Ní ti àwọn ẹranko méjì tí a dárúkọ wọn yìí, òkété pẹ̀lú àgbọ̀nrín tí a ń pè ní ìgalà, tí a bá táwọn ọdẹ bá pa wọ́n láyé àtijọ́, ẹni tó bá pa òkété, bóyá ó lọ ka mọ́nú wò tó pa á, kó mú òkété náà, kó gé ìlú rẹ̀, kó jù sínú wò náà padà. Nígbà tí ó bá fi tó ọjọ́ 17 tó bá padà dé ibi ìwò náà, yóò bá òkété náà ní ààyè níbẹ̀. Àwọn tí wọ́n ń pòkété, ẹ béèrè lọ́wọ́ wọn, wọ́n ó ṣàlàyé, wọ́n ó sọ di mímọ̀ fún yín pé lóòótọ́ ni. Àwọn ọdẹ, ògbójú ọdẹ, mo kí yín o, mo kí yín o. Gbogbo ọdẹ tí ń bẹ lóde àgbáláyé, ẹ ní ṣinita o, ẹ ní jàgbárè, ire gbogbo a máa dé fún yín o. Táwọn ọdẹ bá máa ṣàlàyé ọ̀rọ̀, àwọn ni wọ́n lè ṣàlàyé ọ̀rọ̀ yìí ní kíkún fún yín. Ẹni tó bá lọ́dẹ nílé, ó béèrè ọ̀rọ̀ yìí, ọdẹ yóò ṣàlàyé fún. Nígbà àtijọ́, nígbà tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe ọdẹ, adán oríṣiríṣi wo. Nígbà tí wọ́n sọ fún wa wípé àkúdàáyà òkété ó ń bẹ, àkúdàáyà ìgalà ń bẹ, àwa béèrè pé báwo la ó ṣe dá wọn mọ̀ padà. Wọ́n ní a ó dá wọn mọ̀. Wọ́n ní kódà ibi tá a bá ti ń sun wọ́n, ibẹ̀ ni wọ́n ó ti kúrò. A ní kò ṣeé ṣe. Bóò ni wọ́n ṣe mọ̀ pé ó máa kúrò? Wọ́n ní ọjọ́ tá a bá ti ń sun òkété tá a pa, tàbí tí a ń sun àgbọ̀nrín tí a ń pè ní gàlà, wọ́n ní ká bu eérú kó pọ̀ sẹ́nu ọ̀nà. Wọ́n ní tá a bá ti sún tán, ká lọ wo ẹnu ọ̀nà náà. Wọ́n ní a máa rí ojú ẹsẹ̀ wọn. A mọ̀ ṣé bẹ́ẹ̀, nǹkan náà mà rí bẹ́ẹ̀. Tó jẹ́ wípé a sun àwọn ẹran wọ̀nyí, nígbà tá a máa débẹ̀, ojú ẹsẹ̀ wọn máa wà ní ara eérú yìí. Ẹni tí ò bá tí gbàgbọ́ kó dóhun tá a sọ yìí wò, yóò rí wípé lóòótọ́ lódodo ni. Àwọn kan tilẹ̀ béèrè wípé gbogbo nǹkan pátápátá lọ́lọ́run mọ̀ sí. Lóòótọ́ gbogbo nǹkan pátápátá lọ́lọ́run mọ̀ sí o. Wọ́n wá sọ fún mi wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan lọ́lọ́run mọ̀ sí, kí ní dé tí Ọlọ́run ṣe máa fún onítọ̀hún láyè láti kú, tí ò fi ní lo sáà rẹ̀ pé níbi tí ó wà. Àwọn tí wọ́n béèrè yìí, ẹni fẹ́ tó ń béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di rẹ̀ gbọ́. A ó ṣàlàyé díẹ̀ nínú rẹ̀ fún yín, ohun tó máa ń fa àkúdàáyà, tó máa ń fa ikú òjijì bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìkíní ń bẹ ní àìkọbiarasí máa ń fà o.
àìkọbiarasí. Bó o ní àìkọbiarasí ṣe ń fà á? Ẹni tó rí pé táyà mọ́tò òun kò dáadáa tàbí táyà mọ́tò òun ó ti ṣe bákan kò dára rárá, ó ti ń yọ irin, ó ti ń yọ òwú, ó wá tó ń fi mọ́tò náà sáré. Àbí kó ti mu ọtí àmupara, kó ti mu ọtí yó nígbà tó jẹ́ pé ó fẹ́ wa mọ́tò, ó wá wa mọ́tò náà tán. Ṣé kò ní forí sọgi sọ ọ̀pẹ? Bó bá wá forí sọgi sọ ọ̀pẹ, ṣé kò ní kú? Bó tilẹ̀ jẹ́ wípé àsìkò rẹ̀ kò tíì tó. Ìyẹn ni àkọ́kọ́ àpẹẹrẹ o. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé àìkọbiara nípa ìsàn tí ò yẹ kó ṣe, ìdókùdó, obìnrin tí ò yẹ kí ó bá sùn, tí ò yẹ kó bá lòpọ̀ yóò máa bá lòpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ní ìta báyìí o tó jẹ́ pé àkúdàáyà ni wọ́n, ṣùgbọ́n ìwọ gan ò lè mọ̀, ò mọ bí ẹbí, ò mọ ará wọn. Wọn ò ní arrange àwọn girls bíi 3-4 kan arrange ẹ̀ fún wọn. Ṣé o mọ ibi táwọn girls 3-4 ti wá? Ó já má jẹ́ kí ibi ó bá ẹ, ó já má jẹ́ kí àwọn àkúdàáyà ó gbáre rẹ dànù. Èmi ò bú ẹ̀yin àkúdàáyà o, ẹni ire ni yín o, nítorí Olódùmarè ló dá yín o. Ẹni tó bá wá ṣe iṣẹ́ aburú, bóyá ohun tó sọ pé o fẹ́ fún àkúdàáyà o wá fún, ṣé ẹni náà ò ti mọ̀ wípé òun yóò jìyà rẹ̀? Ó ṣeé ṣe kí nǹkan rẹ̀ má padà lọ síwájú mọ́, nítorí bó ti bá ẹbọra sùn, ó dẹ̀ ti tún fìyà jẹ ẹbọra. Ìkejì nínú àìkọbiarasí ni àkọ́kọ́ àti kejì yẹn. Ìkejì níbẹ̀ ni àwọn ọ̀tá tí wọ́n pani lójijì, tí wọ́n pani. Yálà wọ́n fẹ́ fi ní ṣoògùn owó tàbí wọ́n fẹ́ fi ní wágbára ni. Ìkẹta ni ẹni tó ṣègbé o. Bóyá wọ́n ń lọ lórí omi, nínú ọkọ̀ ojú omi ńlá, omi dédé rì, ọkọ̀ ojú omi wọ́n dédé rì, ó rì sínú omi, gbogbo wọn ṣègbé síbẹ̀. Àbí ọkọ̀ ojú òfurufú tó já, gbogbo wọn ṣègbé, gbogbo wọn kú, gbogbo wọn pátápátá ni wọ́n padà wọ̀n. Ní àkókò tá a wà yìí o, táyé ti di ayé ọ̀làjú, ayélukára, àwọn àkúdàáyà ní rí wọn lórí Facebook, ò ní rí wọn lórí Instagram, ò ní rí wọn ní ibikíbi tí ó jẹ́ social media, torí pé wọ́n mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan ẹnìkan máa rí wọn tó máa dá wọn mọ̀. Àwọn kan wá béèrè lọ́wọ́ mi pé ǹjẹ́ ọ̀nà mìíràn wà láti wípé kí ènìyàn yọ ní ọ̀nà méjì, tàbí pé láì ṣe wípé ó rò tẹ́lẹ̀ wípé òun máa kú, ó kàn ṣe nǹkan tí ó lè dáàbò bo ara rẹ̀ lẹ́yìn ikú tó dẹ̀ padà jáde níbòmíì? Irú ẹ̀ wà dáadáa o, irú ẹ̀ wà dáadáa. Àpáyọ là ń perú yẹn o. Àpáyọ, àwọn àgbà àtijọ́ tán jẹ́ jagunjagun wọn a máa ṣe àpáyọ. Wọ́n kú lójú ogun, ó dẹ̀ tún padà dénú ilé wọn. Àpáyọ, à ń mú ètò bọ̀ lórí ọ̀rọ̀ àpáyọ o. Ògé ilé kìí sùn ta ni wọ́n ń pè. Tó o bá ṣe oògùn náà sára, ibikíbi tó o bá wà, bó o bá wà nírìn àjò, àwọn tí wọ́n ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀ rí, òun ni wọ́n máa ń sábà ṣe, tí wọ́n máa pa wọ́n ní ẹ̀yìn odi. Kò sẹ́ni tí ó mọ̀ wípé wọ́n tiẹ̀ ti pa wọ́n, wọ́n ó jáde padà nínú ilé wọn. Àpáyọ ni wọ́n ń pè yẹn o. Àpáyọ ló ń jẹ́. Ọ̀nà mìíràn tún ni agbára oògùn nípa òkú ríró yẹn, tá a tún lè pè ní àkúdàáyà ẹlẹ́ẹ̀kẹrin. Àwọn kan béèrè lọ́wọ́ wa, wọ́n ní ǹjẹ́ àkúdàáyà máa ń bímọ tàbí níyàwó? Bẹ́ẹ̀ ni, àkúdàáyà máa ń bímọ, ó sì máa ń níyàwó. Kódà ó máa ń ṣiṣẹ́, ó máa ń jẹun.
àkúdàáyà kò wá sọ wípé nígbà tó nítọ̀hún kú o wípé ibi tó ti máa padà jáde wípé olówó ni ó jẹ́ o, kádàrá bó ṣe fẹ́ lo kádàrá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ó ṣe lò. Kò sọ wípé torí pé ó lágbára kan wípé ṣe ni yóò lọ wá owó kan. Àkúdàáyà máa ń fi gbogbo nǹkan ra ara wọn lọ́rùn ni. Wọn ò ní máa bínú, wọn ò ní máa jà nítorí pé wọ́n ti rí pé kò sí nǹkan kan tí ó wà nílé ayé yìí téèyàn ò lè fi sílẹ̀. Wọn ò ní bínú o, wọn ó kàn máa wò náà ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àkúdàáyà torí o. Àkúdàáyà yà níyàwó, wọ́n sì ń bímọ, wọ́n ń ṣiṣẹ́ bá a ṣe ń ṣiṣẹ́, bá a ṣe ń ṣe gbogbo náà ni wọ́n ṣe ń ṣe. Ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tí ẹbí wọn tàbí ará wọn bá fẹ́ rí wọn, ọjọ́ náà ni wọ́n pòórá, òun ò ní jẹ́ kó nítàn rí wọn. Àwọn àkúdàáyà mìíràn wà tó bá ti tó àkókò tó yẹ kí wọ́n kú pátápátá, tí wọn ò dẹ̀ fẹ́ káwọn ọmọ wọn ṣègbé nírìn àjò, wọ́n wá kó àwọn ọmọ wọn àti ìyàwó wọn àtẹbí tará wọn tí wọ́n ti ní sí ilẹ̀ òkèèrè pẹ̀lú ohun ìní wọn, ó di inú ìlú wọn o. Tán bá débẹ̀ wọ́n ò wá nawọ́ sọ̀ọ́kán pé ilé wọn nìyẹn o, ìwọ máa lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Tó o bá débẹ̀ béèrè ìyá òun náà ń bọ̀, òun fẹ́ yà kí ọ̀rẹ́ òun kan ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ yà kí kò ní dárúkọ ọ̀rẹ́ náà, kò ní dọ̀dọ̀ ọ̀rẹ́ kankan, ibẹ̀ ni ó ti pòórá o, tí yóò fi lọ kó gbogbo àwọn ọmọ àti ìyàwó rẹ̀ wọ̀n nílé. Nígbà tẹ́ni yẹn bá wá dénú ilé tó béèrè, tó ní òun béèrè ìyá alágbájá, ó dáa, àwọn náà ní o, ọkọ òun tó jọmọ yín, òun ló ní kó ń kó àwọn ọmọ wálé, ó ń bọ̀ bẹ́ẹ̀ yẹn, kí lorúkọ rẹ̀ tó dárúkọ lágbájá pé òun lọ́kọ òun. Ẹ̀rù yóò bà wọ́n jìnnìjìnnì, yóò mú wọn, wọ́n kó àwọn ọmọ náà lọ sí bòjì rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ òun ẹkún. Ṣùgbọ́n yóò tún padà jẹ́ ìdùnnú fún wọn wípé wọ́n tiẹ̀ padà rí èrè lórí àwọn ọmọ wọn náà. Àwọn kan béèrè wípé àwọn ọmọ tuntun náà ǹjẹ́ wọ́n lè yà lákúdàáyà? Àwọn ọmọ tuntun a máa yà lákúdàáyà dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ẹ rò pé wọ́n ń rí gbé lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, tẹ́ ẹ rò pé wọ́n ń tọ́jú, tí wọ́n máa sọ wípé kí wọ́n lọ gbé wọn sí ibi tí wọ́n ti ń gbọmọ tọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn àkúdàáyà ni wọ́n. Ẹlòmíì yóò gbé ọmọ, kò ní mẹbí mọ ara rẹ̀, yóò gbé, yóò máa tọ́jú rẹ̀. Ṣùgbọ́n ẹlẹ́dàá irú àwọn ọmọ báyìí ó máa ń ti oore ńláńlá sí ni. Kò sẹ́ni tí ó mọ̀ wípé ó ti kú rí, kò sẹ́ni tí ó mọ̀ pé kò tí ì kú rí. Òun ó tiẹ̀ rí ilé ayé rẹ̀ lò dáadáa nítorí pé kò sẹ́ni tó dá mọ̀, kò sẹ́ni tó mọ̀. Irú àkúdàáyà ọmọ kékeré, àwọn yẹn gan ni wọ́n máa ń ṣe rere jù láyé o. Gbogbo nǹkan máa ń bọ́ sí rọ̀rùn fún wọn, wọn ì ń jàǹpátá, wọn ì ń bínú àbíjù. Ó dàbẹ́ nìyẹn bí mọ yòókù, wọ́n á máa wò pé ọmọ eléyìí ṣe wá dá yàtọ̀, ọmọ eléyìí ṣe wá dára yàtọ̀. Àkúdàáyà ni ó mọ̀ wípé kò sí nǹkan míì tó ń bẹ nílé ayé, ṣùgbọ́n dandan ni pé kóun lo sáà òun ni ó sì ṣe dúró nílé ayé. Àkúdàáyà wà nílé ayé kó padà lọ 100 ọdún rẹ̀ pé o, tí àwọn ènìyàn rẹ̀ tí wọn ò bá rí, tó sì jẹ́ pé 100 ọdún yẹn òun ló yàn láti lò. Gbogbo ohun tí a bá ti sọ nílẹ̀ Yorùbá tí ò bá tì sí nínú Ifá, irọ́ ni gbogbo ẹ o. Torí pé ohun tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, Ifá ni wọ́n fi ń tọ̀ ọ́ látijọ́ àti láyé òde òní. Gbogbo ọ̀rọ̀ àkúdàáyà náà wà nínú Ifá. Ọ̀rọ̀ àkúdàáyà wà nínú Ifá dáadáa. Tá a bá ní ká wo Ifá kan tí wọ́n ń pè ní Èdí Ègúntán. Ifá ní Èdí Ègúntán.
èdí ò bẹ̀rù ìjà, ẹni tẹ ejò mọ́lẹ̀ lára máa ro. Adé á fún amúròdò ṣẹwà, èyí tó ń bá wọn lọ́kọ lóde ìsálú ayé, tó tún ń lọ́kọ lóde ìsálú ọ̀run. Amúròdò ṣẹwà yìí ó lọ́kọ nílé ayé, ó sì bímọ, ṣùgbọ́n ọkọ ọ̀run rẹ̀ ó ti ní àkókò tó dá fún wípé òun ṣeé ṣe pé kò ń padà wá bá, ṣùgbọ́n àkókò náà ò tíì pé ni ọkọ rẹ̀ rí àwọn àpẹẹrẹ kan ni ó wá tọ̀ aláwo lọ. Ọkọ rẹ̀ dáfà, wọ́n ní kó rúbọ kí ìyàwó rẹ̀ yìí má gbà á kú, àti pé ìyàwó rẹ̀ yìí lọ́kọ kan lọ́rùn. Ètùtù yẹn ló ń sáré rẹ̀ bí òun ó ṣe ṣe. Lọ́kọ ọ̀run rẹ̀ wò pé àfi kó kú kí wọ́n má bàa lè rí ètùtù náà ṣe o, kò sì tí ì tó àkókò tí ó dá nílé ayé. Bí ọkọ ọ̀run rẹ̀ ṣe dàbí kó sí àwọn kan nínú nìyẹn, bí wọ́n ṣe ṣe jàǹbá fún amúròdò ṣẹwà nìyẹn. Amúròdò ṣẹwà bímọ kan tá ẹ̀ bá gbàgbé o. Ọmọ náà ọmọkùnrin ni, ṣùgbọ́n ọmọ náà kò tí ì dàgbà lákòókò náà dáadáa. Ọmọ náà mọ níbi ọmọ ọdún 6 sí 7 lákòókò náà, ṣùgbọ́n tó bá rí ìyá rẹ̀ ó dámọ̀. Kò pẹ́ kò jìnnà, amúròdò ṣẹwà ó padà yà níbòmíràn o. Nígbà tí amúròdò ṣẹwà yà níbòmíràn, ó wá bẹ̀rẹ̀ sí ní ta ilá. Ilá ni amúròdò ṣẹwà ń tà o. Ó sì tún máa ń gbé ilá ẹ̀ wá sí ọjà lọ́rọ̀ọ̀rún. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà ń bẹ̀ ni pé nígbà tọ́mọ ti ń di ọmọ ọdún 7, ọmọ ọdún 8 ni bàbá rẹ̀ ti máa ń rán níṣẹ́ pé kó lọ sọ́jà. Yóò fún ní owó wípé tó bá kó lọ sọ́dọ̀ onílá kó na owó sí wọn, ó kó ilá fún. Tó bá ti wá, tọ́mọ yìí bá ti wá dé ọ̀dọ̀ amúròdò ṣẹwà, tó bá ti fẹ́ ra ilá, ọmọ yìí yóò máa wo ìyá rẹ̀ róróróróró pé ha, ẹni mọ̀ jọ ìyá òun nínú ọkàn ara rẹ̀. Ṣùgbọ́n ìyá yìí máa ta ilá fún, yóò gba owó lọ́wọ́ rẹ̀. Tó bá wá gba owó tán, yóò wá pè padà pé kó wá gba owó rẹ̀. Yóò wá fún ní owó tí ó fi ra ilá. Yóò wá sọ pé òun fi owó yìí jí ni o, pé tó bá dénú ilé kó má fi wọ̀n bàbá rẹ̀ o, níṣe ni kó fi owó náà kó fi ra nǹkan jẹ o. Bẹ́ẹ̀ ni amúròdò ṣẹwà ń ṣe ìkẹ́ ọmọ rẹ̀ yìí o. Tí ọmọ bá wá dénú ilé, yóò kó ilá fún bàbá rẹ̀. Ilá bí ilá ìlọ́po 4 ohun tọ́mọ wá rà ni amúròdò ṣẹwà yóò kó fún ọmọ. Ọmọ inú yóò sì tún fi owó tí ó fi bẹ̀ níṣẹ́ yóò tún fi sílẹ̀ pé ìyá náà ó mà jọ ìyá òun gidi. Bàbá rẹ̀ máa sọ wípé irọ́ ni pé ìyá rẹ̀ ti kú, yóò lọ fi ibi tí wọ́n sin sí yóò fi wọ́n. Òlò ní ọ̀lọ́lá, ọkàn ọmọ yìí kò sí kúrò níbẹ̀. Tó bá tún dé ọjà, yóò tún pàdé ìyá ọ̀dọ̀ ẹ̀ ló ti ń ralá. Nígbà tọ́mọ yìí ti wá ń sọ fún bàbá rẹ̀ lójoojúmọ́, ó wá di ọjọ́ kan, ọmọ tún lọ. Nígbà tó débẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní wo ìyá yìí. Ìyá rẹ̀, ìyá amúròdò ṣẹwà, wá sọ fún wípé tó o bá máa kó lá kó o kó lá, tó o bá máa gbẹ̀ni kó o gba ìní sí. Èwo ni kó o máa wojú olójú kiri, ṣé mo jọ ìyá rẹ ni àbí mo jọ bàbá rẹ ni? Ọmọ wá sọ fún pé ó jọ ìyá òun ni. Ó padà sílé. Nígbà tọ́mọ dénú ilé, ó ṣàlàyé ohun tí ìyá náà sọ fún òun pé tóun bá máa kólá kóun kólá, tóun bá máa gbẹ̀nì kóun gbẹ̀nì, òun jọ bàbá òun ni àbó òun jọ ìyá òun. Bàbá yìí níṣe bóun sọ fún,
nígbà tó tún máa dọjọ́ karùn-ún bàbá yìí tún rán ọmọ rẹ̀ nílá. Bí ọmọ ṣe ń lọ bàbá náà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé díẹ̀díẹ̀, ọmọ ò mọ̀ pé bàbá ń tẹ̀lé òun. Bàbá wá gọ sẹ́gbẹ̀ẹ́ ibì kan ń wo bí tọ́mọ rẹ̀ yóò ti ra lá. Nígbà tí ó débẹ̀ tó ń ra lá, bàbá yìí rí wípé ìyàwó òun gan ni obìnrin náà. Lóòótọ́ ni ó padà sínú ilé pẹ̀lú ìbànújẹ́. Nígbà tí ó fi délé ó tọ̀ àwọn babaláwo lọ. Àwọn babaláwo ní irú ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa. Wọ́n ní àkúdàáyà ni. Wọ́n ní ṣùgbọ́n ṣíṣe wà o, ṣíṣe kù lẹ́yìn ṣíṣe. Kí ni ṣíṣe tó kù? Wọ́n ní ṣe ni wọ́n ó ṣe àbomú o, pé ṣe ni kí ó má bàa fúnra. Àwọn babaláwo ń gbìyànjú o. Wọ́n ṣe ètùtù, wọ́n sì ṣe jókòó jẹ́ tí ìmúyàn kúrò láyé bọ̀rọ̀bọ̀rọ̀. Kàlágbo wọ́n ṣe eléyìí tí wọ́n fẹ́ níyẹ̀, eléyìí tí wọ́n fi síngbẹ́rẹ́, gbogbo ẹ̀ wọ́n ṣe o. Àwọn aláwo yìí wọ́n ti yí obìnrin yìí ká lọ́jọ́ ọjà tó tẹ̀lé. Nígbà tí wọ́n fi débẹ̀, ọmọ ìtún ní kò ń ra lá. Ibi tó ti ń wojú ìyá rẹ̀ tí ìyá rẹ̀ tó ń sọ pé tó bá máa kólá kó kólá. Àwọn babaláwo yìí wọ́n ti yí ká, wọ́n ti fẹ́ ìyẹ̀rùsù sí lára. Kó ní kò yí padà báyìí, wọ́n ti domi fálù, wọ́n ti ṣoríṣiríṣi sí. Ẹ jẹ́ mọ̀ pé obìnrin yìí ò lè padà mọ́ o. Obìnrin yìí padà wá dúró nílé ọkọ rẹ̀. Òun fúnra ẹ̀ rí ibi tí wọ́n sin sí. Ó sì tún padà bímọ. Kí la wá fẹ́ ṣe yẹn sí? A tún tẹ̀síwájú nípa ìwádìí wa lórí ọ̀rọ̀ àkúdàáyà yìí. Agbéra ó di ìlú Ìjerò níbi tí wọ́n gbé bí mi lọ́mọ. Àwọn àgbààgbà fìdí rẹ̀ múlẹ̀ wípé àkúdàáyà wà dáradára lọ́pọ̀lọpọ̀, pé ìyá kan wà ní àkókò kan bíi 100 ọdún sẹ́yìn tí wọ́n ń pè ní 120 years ago. Ìyá yìí jẹ́ arẹwà obìnrin lọ́pọ̀lọpọ̀. Ó tó àkókò kí ó di ẹni tí wọ́n ń fẹ́. Ó ti di ọlọ́mọge, omidan. Nígbà tó fò ṣánlẹ̀ tí ó kú, inú gbogbo ìlú kò dùn. Ṣùgbọ́n kò sí ohun tí wọ́n fẹ́ bá Ọlọ́run fà àfi kí wọ́n sìn. Orúkọ ìyá yìí a máa jẹ́ Òrìṣàtúyọ̀lé. Wọ́n sin ìyá tí a ń pè ní Òrìṣàtúyọ̀lé yìí. Nígbà tí wọ́n sìn tán, lẹ́yìn ìwà rẹ̀, àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ fún ìyá rẹ̀ wípé wọ́n rí ní ìlú kan tí wọ́n ń pè ní Àrà. Ìyá tó bí Òrìṣàtúyọ̀lé, ìlú Ìjerò ni wọ́n wà. Aṣọ ni wọ́n ń tà tó jẹ́ ojúlówó iṣẹ́ wọn. Ṣùgbọ́n wọ́n ń ta ọjà mìíràn bíi òrí, àdí tí wọ́n ń tà ní ayé ìgbà náà tí wọ́n fi ń para. Ṣùgbọ́n ìlú tí a ń pè ní Àrà Èkìtì, ó wà ní ẹ̀gbẹ́ ìlú tí wọ́n ń pè ní Ìjerò yìí. Ṣùgbọ́n gbogbo owó tí wọ́n bá jẹ ìyá tó bí Òrìṣàtúyọ̀lé níbikíbi, Òrìṣàtúyọ̀lé yìí lẹ́yìn ìgbà tó ti kú, a ó padà, ó lọ dà, ó wá ya ènìyàn, ó wá lọ ń bá ìyá rẹ̀ sin owó náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ó ti gba owó ìyá rẹ̀ tó ti gbà sọ́wọ́. Tí ìyá bá padà dé ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ní owó, onítọ̀hún yóò sọ wípé ṣèbí ó ti rán ọmọ rẹ̀ wá láti wá gbà á. Ìyá wá wò pé ọmọ òun tó ti kú, èyí ti ṣe dẹ́ máa sọ pé ọmọ òun tó ti kú wá gba owó ní. Wọ́n ní láíláí gbé ọmọ rẹ̀ kò kú o.
wípé kódà ọmọ rẹ̀ sì tún dá ọjọ́ 5 wípé òun máa wá. Nípasẹ̀ eléyìí, nígbà tí ìyá ẹ̀ máa padà délé, ó tọ̀ àwọn babaláwo lọ. Àwọn babaláwo sì jókòó, wọ́n gbé ifá tẹ́ lórí orúkọ ìyá náà, ìyẹn Òrìṣàtúyọ̀lé. Ifá sì sọ wípé ó ti kú lóòótọ́, ó sì ti dà, wípé ṣùgbọ́n ọ̀nà wà tí wọ́n fi mú o, tí ó fi lo gbogbo ohun tó yẹ kó lò nílé ayé, wípé ó bá ẹgbẹ́ ọ̀run pín ni, wípé bó dẹ̀ ṣe máa wà títí láé nìyí, pé àfi tí wọ́n bá pè é, tí wọ́n sọ di ènìyàn tí yóò máa wá gbé láàrin ìlú rẹ̀ padà. Ìyá ìbéèrè wípé ṣé ó ṣeé ṣe ṣá, wọ́n ní ó ṣeé ṣe, wọ́n ní kó ṣe ètùtù, wọ́n sì ṣe òtùtù, wọ́n ṣe ètùtù náà tán. Àwọn àgbà àtijọ́ wọ́n ní agbára tí wọ́n ń pè ní jókòó jẹ́, tó jẹ́ wípé ẹni náà kò tún lọ ibì kankan. Tó bá jẹ́ pé òkú ọ̀run ló ń yọ sí ìyàn, tí wọ́n bá ti lo jókòó jẹ́ fún, kò ní wá mọ́, á paradà, á gbé ọ̀run. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé ayé ló wà tí wọ́n bá ti lè lo jókòó jẹ́ yẹn fún, kò tún ní padà náà o, àfi tó bá tó àkókò tí ó dá pé òun yóò lò láyé. Àwọn àgbààgbà wò yí ṣètùtù tán, wọ́n gbéra wọn lọ sí ìlú àrà, wọ́n lọ dúró de arábìnrin tí a ń pè ní Òrìṣàtúyọ̀lé yìí o. Nígbà tí wọ́n dé ibẹ̀, kò tí ì ju ìṣẹ́jú díẹ̀ tí wọ́n sì ń ṣètò lọ́wọ́ ni Òrìṣàtúyọ̀lé dé o, tó wá sin owó ìyá rẹ̀. Onífífẹ́fẹ́ sára Òrìṣàtúyọ̀lé, onídídàdà omi ìlú lára, eléyìí tí wọ́n máa ṣe ságbo, eléyìí tí wọ́n fi pá lára, gbogbo ẹ̀ wọ́n mà ti ṣe bẹ́ẹ̀. Wọ́n wá mú Òrìṣàtúyọ̀lé kalẹ̀, kò lè padà síbi gangan. Òrìṣàtúyọ̀lé yìí wọ́n wá mú padà sí inú ìlú ibi tó ti kú, nílùú Ìjẹ̀rò. Wọ́n mú ìyá ẹ̀ padà sí ìlú Ìjẹ̀rò, ó sì sọ fún wọn wípé tí wọ́n bá fẹ́ kó òun dúró, wọ́n gbọ́dọ̀ mú òun kọjá lórí ibojì ibi tí wọ́n sin òun sí. Wọ́n sì mú kọjá lórí ibẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò rírú ẹ̀ rí ní àkókò náà. Nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé bò ló ṣe jẹ́, ẹni tó ti sin tí wọ́n tún padà rí, ìyá yìí ló wá fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ń dá o, pé ìgbà tí wọ́n ti dà yẹn pé kí wọ́n lọ gbẹ́ ibi tí wọ́n sin òun sí yẹn, pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n máa bá níbẹ̀, ìtì ọ̀gẹ̀dẹ̀. Wọ́n sì gbìyànjú, wọ́n gbẹ́ ibẹ̀ wò lóòótọ́, wọn kò bá òkú kankan níbẹ̀ o, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n bá nínú ihò ilẹ̀ náà. Ìyá yìí sì padà dàgbà, ó lò tó 100 ọdún láyé, ọmọ 6 ló bí, kódà ọmọ 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 rẹ̀ ó padà mọ ìyá Òrìṣàtúyọ̀lé, kò tètè kú. Lẹ́yìn ìgbà tí ìyá náà padà kú, wọ́n tún ṣe òkú rẹ̀, wọ́n tún sin bí ẹni sìnkú. Ó jẹ́ wípé wọ́n sin lẹ́ẹ̀mejì. Fún ìdí èyí, àkúdàáyá wà dáadáa o. Ìyá Òrìṣàtúyọ̀lé ó bí ọmọ obìnrin kan. Ọmọ obìnrin yẹn náà bí gbajúgbajà arákùnrin kan tí wọ́n ń pè ní bàbá Ọláọ̀fẹ́. Bàbá Ọláọ̀fẹ́ èyí ló wá bí bàbá wa tí wọ́n ń pè ní Àdòmà ní ìlú Ìjẹ̀rò Èkìtì. Kí àlàyé náà ó lè yé yín dáadáa wípé kì í ṣe ìtàn àròrísọ,
kì í ṣe àtamọ́mọ́ àtamọ̀ bó ṣe jẹ́ nìyẹn o. Àkúdàáyá wà o, ẹ má fojú di iṣẹ́ Olódùmarè. Inú Ifá ló wà bẹ́ẹ̀. Fún ìdí èyí o, àkúdàáyá wà dára. Olóyè Ifáṣèyí Ifásànmí